máa kó dédé àkókò ilé ẹ̀kan sí o ẹ̀yìn rámi lọ́lúwà bàbá lásìlò ní ìrẹ̀lẹ̀ tó kí yín o ṣé dédé ni ẹwà èmi náà gbàgbọ́ bẹ́ẹ̀ pé àlàáfíà Kristi ó tó fún wa sì máa tó fún wa ní gbogbo ọ̀nà. Mo fẹ́ ká jọ tún fọ̀rọ̀ domi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ kan tí ó sọ fún wa bẹ́ẹ̀ pé ẹ̀ṣẹ̀ àtijọ́ kò ní agbára lórí rẹ̀ mọ́ tí o kò bá dúró nínú rẹ̀ mọ́. Gbogbo èèyàn ló ti ṣe tó sì ti kùnà ògo Ọlọ́run. So èyí ni mo fẹ́ kó wà nínú ọkàn wa lóòótọ́ kí èmi àti ẹ̀ tó ní ìbápàdé Kristi tẹ́bá ní ká máa kà á àti ní ọ̀pọ̀lọpọ̀ àìṣe déédéé gbogbo tí a ti ṣe ṣùgbọ́n ohun tó burú jù níbẹ̀ pé bí a bá ṣe dúró nínú ẹ̀ṣẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ Ọlọ́run kan wà tó ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé láti jẹ́ ká máa bẹ́ẹ̀ pé gbogbo àwọn kan tá a ṣe ń gbà yẹn a ṣe nígbà ìmọ̀ ni wọ́n ṣèlérí kan torí pé ìgbà kan ní ìgbà ìmọ̀ wọ́n ní gbogbo ìgbà ìmọ̀ lè á fojú fòdá gbogbo ìgbà ìmọ̀ so Kristẹni gbọ́dọ̀ máa dúró dúẹ̀lì lórí àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ so ṣùgbọ́n lónìí mo wá níbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n dúró nínú ẹ̀ṣẹ̀ àtijọ́ tó sì fà á níbẹ̀ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí wọ́n ṣe tán àti mú ìrẹ́pọ̀ wá àbí ṣe ìlàjà láàrin àwọn àtọlọ́run pàápàá jùlọ nítorí ohun tí wọ́n jẹ́ so má gbàgbé ìgbà tá a pè nígbà àtijọ́ yẹn jẹ́ ká bẹ̀rẹ̀ níbẹ̀ kó lè yé wa dáadáa ìgbà tá a pè nígbà àtijọ́ tá a mẹ́nu bá pé a máa fojú fòdá ní ìgbà tá a ti mọ̀ o ìgbà tá a ti mọ̀ Kristi tá a ti jẹ́wọ́ ẹ̀mí bí Olúwa tó dìbàdà wa òun ní ìgbà àtijọ́ o ṣe ìgbà tí a wà nínú Kristi tá a ti wà nínú Kristi tá a ti bá Kristi jẹ́ tá a ti bá mú o so ìyàtọ̀ wà nínú méjèèjì wọ̀nyí so ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ wa ti ìgbà àtijọ́ ni Bíbélì jẹ́ ká máa bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ là ń fojú fòdá ṣùgbọ́n lónìí wọ́n níbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní wọn mọ̀ yàtọ̀ láàrin ìgbà yẹn àtàkókò yìí náà pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tó yọ dá báyìí ẹ̀ṣẹ̀ ní ẹbọ ó sì ní ètùtù so kò sí ẹbọ tó wà fún ẹ̀ṣẹ̀ bí kò ṣe ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá dá kì í ṣàdúrà ló kù téèyàn gbàdúrà nígbà téèyàn bá dẹ̀ṣẹ̀ tán ara ohun kan tó káwọ́ ẹ̀ṣẹ̀ tó borí ẹ̀ṣẹ̀ tó sọ ẹ̀ṣẹ̀ di aláìlágbára ní jíjẹ́wọ́ ṣùgbọ́n lónìí nígbà tí ẹlòmíì ti kúrò nígbà ìgbà àná tó ti kúrò nígbà ìgbà ẹ̀mọ́ tó ti bọ́ sínú Kristi táyé ti bọ́ sínú Kristi náà àtúmọ̀ máa bá rú àwọn báyìí nínú ẹ̀ṣẹ̀ gbàgbọ́ nígbà tí a bá tó wá dá ẹ̀ṣẹ̀ tán nítorí pé wọ́n máa bẹ́ẹ̀ pé eléyìí kì í ṣe ìgbà ẹ̀mọ́ mọ́ gbàgbọ́ sá ohun tó kù tó máa dókòó ṣe níbẹ̀ pé wọ́n wá tó máa fi ẹ̀ṣẹ̀ bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ wọ́n máa fi ẹ̀ṣẹ̀ kọ́pa ẹ̀ṣẹ̀ máa di púpọ̀ sí èyí ò sì lè wà nínú ẹ̀ṣẹ̀ kó ní kó lọ fẹ́ lọ́ máa di púpọ̀ sí àwọn kan wọ̀nyí mo ní bẹ́ẹ̀ pé à ń bá pàdé lónìí nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọlọ́run bó bá dé pé bí àgbà àti wọn Kristi bí kò bá sí lọ́rùn náà bọ́ọ̀lù tí gbogbo àwọn lónìí tá à ń sáré tẹ̀lé a ò gbàgbé kó ní bó ti gbégbé ayé ẹ̀ èyí ló fà á nígbà tó ń kọ lẹ́tà sí ọmọ ẹ̀ Tímótíù nínú ìwé Tímótíù kìíní náà Tímótíù kìíní orí ìkejìlá sísàlẹ̀ díẹ̀ ẹ̀dẹ́ká kan tó wí ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára Paul ló sọ̀rọ̀ yìí ẹni tó fún mi ní agbára dẹ́tàlẹ́ ni ọ̀hún wá ṣàlàyé ẹ̀ka lè máa ẹni ọ̀hún dáadáa ó ní àní Kristi Jésù Olúwa wa ó jẹ́ ká bàbá ẹ̀kọ́ ló fún mi agbára lónìí àwọn òbí tó ní ká kó ti ní agbára tiẹ̀ o ṣùgbọ́n jẹ́ ká kó lórí yẹn ó ní nítorí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀ wọ́n ó bèèrè ẹ̀ṣẹ̀ dókòrí ẹni tó sọ nípa ìbílẹ̀ pé ó kà sí olóòótọ́ gbàgbọ́sà ṣẹ́ni tí èèyàn kan bá wà tó trust èèyàn kan lórí nǹkan kan ohun tó lè fi sá fún ẹni yẹn níbẹ̀ pé kó má disappoint yẹn náà èdè tí Paul lò nìyẹn pé Kristi kà ó sí olóòótọ́ olóòótọ́ kó yàn ó sì ṣe ẹ̀ so irú ẹni ohun tí Paul láti ṣe níbẹ̀ pé kó gbìyànjú láti má jẹ́ kí ẹni yẹn padà kábàámọ̀ pé mo yàn ẹ́ náà orí ọ̀fẹ́ tẹ́mi àti ẹ̀nẹ́sìsì nígbà lónìí nìyẹn Jésù ń wo bẹ́ẹ̀ pé tí mo bá fún ẹni ní ojúṣe yìí kò ní disappoint mi ṣùgbọ́n lónìí ogunlọ́gọ̀ àwọn èèyàn ló ń já Kristi wọlé ẹ̀ o so kí ni Paul sọ nípa tiẹ̀ lẹ́yìn ìgbà tó fi bẹ́ẹ̀ pé ṣolókà sólótọ́ nípa yíyan sí iṣẹ́ rẹ̀ ó ní bí mo tilẹ̀ jẹ́ aṣọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí èdè yẹn nìyẹn o so náà ẹni tó yàn yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ṣé kò mọ̀ bẹ́ẹ̀ pé aṣọ̀rọ̀ òdì nígbà kan ṣùgbọ́n mọ̀ bẹ́ẹ̀ pé nígbà tó ń ṣe yẹn kó mọ̀ òye ohun gbogbo òye ní ó sì mọ̀ bẹ́ẹ̀ pé báyìí nígbà tí mo bá fi ara mi hàn kò lè padà sínú àwọn ìgbé ayé yẹn mọ́ so Kristi dá wa mọ̀ ó dé ìdí àti ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ pé a ti gbé àwọn ìgbé ayé kan gbà kan sẹ́yìn ẹ̀sà ó gbé orí wa bẹ́ẹ̀ pé a ti yalé aláwo rí orí wa bẹ́ẹ̀ pé a ti mọtí rí a ti rédè òru rí a ti ṣàgbèrè rí ṣùgbọ́n ẹ̀sà nínú ọ̀pọ̀ àánú yẹn ló fi jókòó bẹ́ẹ̀ pé tí mo bá yẹn ẹni yìí á gbàgbé ìwà àtijọ́ á sì ní tọkàntọkàn
na pé Kristi bá lè trust wa bí irú eléyìí ohun tó yẹ ká fi san padà náà bẹ́ẹ̀ pé ẹ̀sà trust yẹn lọ́dà kó san padà kì í ṣe ìjákulẹ̀ lónìí. So náà wọ́n tó sọ ní onígbogbo tilẹ̀ jẹ́ asọ̀ròdì lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Ṣẹ́ntìlẹ́ ni ẹni yẹn ní gbogbo àti Pọ́ọ̀lù ń ṣe yẹn tó jẹ́ eléwu ènìyàn tó jẹ́ onínúbíni ènìyàn ẹ̀gbọ́n tó wí ó ní mo ṣe é ní àìmọ̀ àti nínú kíni nínú àìgbàgbọ́. Jésù sì mọ̀ bẹ́ẹ̀ ibi tó bá jẹ́ pé ẹni yìí mọ̀ mí ni ká ló ti dá mi mọ̀ ní kò ní wo orí ìwà tó ń wù yìí. Sọ Pọ́ọ̀lù jẹ́wọ́ ara ẹ̀ ṣùgbọ́n ìṣe pé lónìí ká wá sọ bẹ́ẹ̀ pé ká mú òtítọ́ tán ká tó máa wo orí ìwà wọ̀nyí. Náà kí ni ká sọ lórí àwọn bàbá màmá gbogbo lónìí tá à ń wò níwájú tá a sì tó bá wọn ní ipò ẹ̀ṣẹ̀, ṣé ká sọ bẹ́ẹ̀ pé àwọn náà ṣe ní àìmọ̀ ni? Ara o ẹnìkan ò lè máa wàásù òtítọ́ fún mi kó sì máa ṣe lòdì sí òtítọ́. Ẹnìkan ò lè máa wàásù àbí Ọlọ́run fún mi kó sì tó máa tún gbégbé ayé mi. Náà àwọn bàbá ò lè máa sọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn pé báyìí ní Kristi jẹ́ kẹ́wàá fi Kristi rẹ̀ wá ká sì tó máa ṣe lòdì sí Kristi rárá. So tí wọ́n ti yàtọ̀ sí ìgbé ayé wọ̀nyí ohun tá a ní ká pàkíyèsí ẹ̀rọ sí lónìí nìyẹn. Náà ó tẹ̀síwájú ó ní orin ọ̀fẹ́ Olúwa sì pọ̀ rékọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là máa gbọ́ nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó ti báyìí. So now Paul ò bóra ẹ̀ kò sọ pé ṣe lòun ti mọ Ọlọ́run kí Kristi tó bá ń pàdé rárá o, ṣùgbọ́n mọ̀ bẹ́ẹ̀ pé èrè kí wá sínú ayé Kristi nínú bẹ́ẹ̀ pé ó ṣe nínú ayé òun náà nígbà tó bá purpose Kristi wá sínú ayé bẹ́ẹ̀ pé láti gba ẹlẹ́ṣẹ̀ là wọ́n ní pé nínú àwọn ẹlẹ́ṣẹ̀ ìgbà yẹn tí Kristi wá gbà ẹ̀gbọ́n tó wí ó ní èmi gan jẹ́ ṣíàmù àwọn mo jẹ́ pàtàkì nínú wọn, ṣùgbọ́n ṣe wá ní ìgbà tó ti wá gbà là báyìí gbọ́ ẹ̀sẹ̀ ohun tí Paul gbọ́dọ̀ ṣe níbẹ̀ pé kò gbọ́dọ̀ padà sínú ẹ̀bí yẹn wá. Kristi ò gbọ́dọ̀ tó wá dúró bẹ́ẹ̀ pé ṣe pọ́nmọ́ tí mo ti gbà lálẹ́ ẹ̀kan ló tún wúrú wà wọ̀nyí ó tún ní ká pàkíyèsí wá sí nìyẹn. Ẹ̀ṣẹ̀ tí èèyàn bá mọ̀ dá a máa burú dáyò a máa burú dáyò. So náà etí àmọ́ dá la rí orí ọ̀fẹ́ gbà ẹ ò dá máa rí orí ọ̀fẹ́ gbà náà jẹ́ ká wo ẹsẹ̀ kàsìkì àtó mẹ́nu dúró. Ó ní ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Kristi fi gbogbo ìpamọ́ra hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà á gbọ́ sí ìyà nípẹ̀kun nígbà ìkẹyìn. Náà lẹ́yìn ìgbà tí àti Paul ti bí àdúgbà ẹ̀kọ́ tó wáyé wọ́n níbẹ̀ pé ohun kankan tó kù níbẹ̀ pé Kristi ti fi ó ṣe àpẹẹrẹ fún àwọn tó máa dókòó àpẹ ìbéèrè rèé níbẹ̀ pé àwọn àṣeyọrí gbogbo tá à ń rí nínú ayé àwọn bàbá wọ̀nyí ṣé ń jẹ́ àpẹẹrẹ fún wa. Náà tó bá jẹ́ pé lóòótọ́ ni ìgbàlà àwọn dájú òótọ́ tó àbẹ̀rẹ̀ pé ó yẹ ká dàbí Paul fún àwa ni ẹ̀sà ó yẹ ká rí wọn bí àpẹẹrẹ làwọn tí dókòó gba àwọn làkàrà ẹgbẹ́ ọkẹ ẹjẹ́ káwọn náà tọ́ ipasẹ̀ bàbá yìí ohun tó ṣe fún Paul nìyẹn ẹ̀sà ó ti gba Paul là ó sì fi ṣe àpẹẹrẹ fún gbogbo àwọn tó máa gbàgbọ́ àwọn tí ìgbẹ̀yìn ayé máa dé bá. Náà irú wọn láti sọ nípa ti Timothy lẹ́ẹ̀kan yẹn irú wọn láti sọ nípa ti ipa tó tutù nínú fídíò wa kàtà ṣe kọjá láìpẹ́. Náà nǹkan yìí ló yẹ kó yẹ ẹjọ́ kò yé wa dé bẹ̀rẹ̀ níbẹ̀ pé ṣé àwa náà báyìí àwọn bàbá ṣe ń bí àpẹẹrẹ fún gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn tó lóko láti máa tẹ̀lé wọn. Kí ló dé tá a tún rí àwọn àbùkù àti àṣedédé nínú ìrìnàjò? Ṣé àwọn ìgbé ayé òun máa fi ìgbàgbọ́ sún àwọn ènìyàn pápá ìgbà tó pọ̀ lẹ́yìn òpin ayé tá a sọ bẹ́ẹ̀ pé fún àti ìgbẹ̀yìn ayé máa dé bá rèé o. Ìgbàgbọ́sà àpẹẹrẹ wo la wá níta ní tẹ̀lé báyìí nínú àwọn ìrìnàjò yẹn? Ẹ̀sà ohun tí a ní ká gbà kíyèsí ara wa sí nìyẹn. Adé àfọ lórúkọ Jésù ní àkókò tó pọ̀ lórí àwọn wàásù báwọn yìí orí ọ̀fọ̀ lọ́rọ̀ máa dìbò pọ̀ sínú ayé wa èyí tá a dókòtò mẹ́nu bàdá ẹ̀dẹ́ ká dọ̀dọ̀ bàárò nínú ìrìnàjò káfíṣ àtúnṣe ọ̀nà wa ẹni tá à ń retí fẹ́ dé lọ́dọ̀ bá sì máa dé gbúdọ̀ dé bá dé déédé ó ti gbà wá là ó ti ṣe iṣẹ́ tó yẹ kó ṣe nínú ayé wa kò gbúdọ̀ tó kábàámọ̀ pé iṣẹ́ tí mo gbà lájọ́ kìnìún àná nílé mo sì gbàdúrà fún abẹ́ pé Jésù lè kábàámọ̀ lórí ayé wa ìgbàláwọ̀ ọdún padà di asán orí ọ̀fẹ́ láti dúró nílé ìgbàlá yẹn tí Jésù máa fi dé tó bí akéètò sí wa Ọlọ́run ayọ̀ dára fún wa so nígbà mìíràn ní Jésù máa ti dé àtúmọ̀ abára pàdé lórí àwọn àkókò báyìí ojú òní ká torí o ó dìgbà kan náà.